wọ́n yọ Sọ́ọ̀lù àti ọmọ rẹ̀, àwọn ọ̀tá Sọ́ọ̀lù wọ́n bẹ́ orí ẹ̀, wọ́n lọ ṣàjọyọ̀ fún òòṣà wọn. Ṣùgbọ́n bá ògo ní pé gbogbo ẹ̀yin àyànfẹ́ tẹ́ ẹ sì wà láyé, tẹ́ ẹ ti ṣubú sínú páńpẹ́ ọ̀tá, táwọn ọ̀tá wọn sọ pé mo lẹ́gbẹ̀gbà, Olúwa bá ògo ní rán mi sí yín wípé ó ní dídìde ó dìde, bí olódodo bá ṣubú lẹ́ẹ̀méje yóò dìde. Bàbá wa tí ń bẹ ní ọ̀run, ọ̀wọ̀ ni fún orúkọ rẹ o, rán ọ̀rọ̀ rẹ sáyé wa o, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé wa o, jẹ́ kí ìbùkún àti agbára ìdáǹdè àti ìgbéró àti ìgbédìde kó wọnú ayé ẹnì kọ̀ọ̀kan wa. Ògo ni fún orúkọ rẹ, Jésù Kristi Olúwa wa, àmín. Kí a má gbàgbé, iṣẹ́ tí Olúwa rán mi ni wípé kí n sọ fún ẹ̀yin àyànfẹ́ pé ẹni tó ṣubú yóò dìde, àwọn tó ṣubú yóò dìde. Àwa ń ṣàlàyé ẹni ìtumọ̀ kéèyàn jẹ́ olódodo torí ìwé mímọ́, ìwé òwe orí 24 ẹsẹ̀ 16 wípé nítorí bí olódodo bá ṣubú lẹ́ẹ̀méje yóò pàpà dìde, yóò tún dìde padà. Ni mo fi sọ wípé ẹni tó ṣubú yóò dìde o, àwọn tó ṣubú wọn ó dìde o, báráyé fẹ́ báráyé kọ̀ o, àwọn tó ṣubú yóò dìde o. Àwa ń ṣàlàyé fún wa ohun tó túmọ̀ sí láti ṣubú, àti fún wa ní oríṣi ìtumọ̀ 6 fọ́nrán méjì tí mo ti ṣe lọ ṣáájú eléyìí, àsọ mẹ́ta ń bẹ. Ní eléyìí náà mo fẹ́ sọ ìtumọ̀ mìíràn, ibẹ̀ ni màá sì fi ẹnu ọ̀rọ̀ jóná sí lórí ọ̀rọ̀ tó túmọ̀ sí láti ṣubú. Àti a bá sọ pé ènìyàn ṣubú, kí ló túmọ̀ sí? Ìtumọ̀ mìíràn tó ní nínú Bíbélì ó ní kéèyàn ó ṣubú sọ́wọ́ ọ̀tá ẹ̀, kéèyàn ó ṣubú sí ọwọ́ ọ̀tá rẹ̀. Ìwé onísáàmù orí 13 ẹsẹ̀ 4. Onísáàmù sọ pé ọ̀tá sọ wípé ọwọ́ ti bà mí, ìrànlọ́wọ́ ò sí mọ́. Ó wá ṣẹlẹ̀ sí Sọ́ọ̀lù ọba nínú ìwé Sámúẹ́lì kìíní ní orí 31 ẹsẹ̀ 8. Ìwé Sámúẹ́lì kìíní orí 31 ní ẹsẹ̀ 8. Ó ní ọjọ́ kejì nígbà tí àwọn Fílístínì dé láti bọ́ nǹkan tí ń bẹ lára àwọn tí ó kú, wọ́n sì rí pé Sọ́ọ̀lù àti àwọn ọmọ rẹ̀ 3 ṣubú ní òkè Gíbúà. Wọ́n sì gé orí rẹ̀, wọ́n sì bọ́ ìhámọ́ra rẹ̀, wọ́n sì ránṣẹ́ lọ ilẹ̀ Fílístínì káàkiri láti máa sọ ní gbangba ní ilé òrìṣà wọn àti láàrin àwọn ènìyàn. Wọ́n sì fi ìhámọ́ra rẹ̀ sí ilé Astoriti, wọ́n sì kan òkú rẹ̀ mọ́ odi Bẹ́tánì. Ìṣubú ni kéèyàn ó ṣubú sọ́wọ́ ọ̀tá ẹ̀. Lórúkọ Jésù Kristi, àní ṣubú sọ́wọ́ ọ̀tá. Àwọn olódodo tí wọ́n sì ti ṣubú sọ́wọ́ ọ̀tá, àwọn àyànfẹ́ tí wọ́n ṣubú sọ́wọ́ ọ̀tá, ọba ògo ní kí n tún sọ fún wọn pé àní àwọn tó ṣubú wọn ó dìde. Alàgbà Dáfídì òun wá kọ orin àárò lórí ìṣubú Sọ́ọ̀lù yìí ní Sámúẹ́lì kejì orí 1 ní ẹsẹ̀ 12. Wọ́n ṣọ̀fọ̀, wọ́n sì sọkún gbà tí wọ́n gbọ́ pé Sọ́ọ̀lù kú. Wọ́n sì gba àwẹ̀ títí di ìrọ̀lẹ́ fún Sọ́ọ̀lù àti ọmọ rẹ̀ Jónátánì àti fún àwọn ọmọ ogun Olúwa àti fún àwọn ilé Ísírẹ́lì, nítorí wọ́n ti ṣubú nípa idà. Wọ́n ṣubú nípa idà. Ní ẹsẹ̀ 19, ògo rẹ Ísírẹ́lì ni a pa ní òkè gíga rẹ, wò ó bí àwọn alágbára ṣe ń ṣubú. Ní ẹsẹ̀ 25, ẹ tún gbọ́ ohun tí alàgbà yìí tún kọ. Ó ní wò bí alágbára tí ń ṣubú ní ojú ogun, Jónátánì ìwọ ta pa ní òkè gíga. Ní ẹsẹ̀ 27, ó ní wò ó
bí alágbára ti ṣubú ó ìjà sì ti ṣègbé. Nígbà tí èèyàn bá ṣubú sọ́wọ́ ọ̀tá ẹ̀, iná là ń pè ní ìṣubú. Nínú ìwé Míkà ní orí 7, wòlíì Míkà ní orí 7 ní ẹsẹ̀ 8, ẹ gbọ́rọ̀ Ọlọ́run. Ó ní má ṣe yọ̀ mí, ìwọ ọ̀tá mi, bí mo bá ṣubú èmi yóò dìde. Nígbà tí mo bá jókòó sínú òkùnkùn, Olúwa yóò jẹ́ ìmọ́lẹ̀ fún mi. A ní ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, àtẹ̀yin ọ̀tá àwọn èèyàn mímọ́, àti ẹ̀yin ìkà, àti ẹ̀yin ẹbọra, àwọn ẹ̀mí irúnmọlẹ̀ tí wọ́n fẹ́ ire àwọn àyànfẹ́. Olúwa ní kí n sọ wípé bólódodo bá tiẹ̀ ṣubú lẹ́ẹ̀méje, tí ṣubú wọn bá pé ẹ̀ẹ̀méje, Olúwa ní wọ́n pàpà dìde. Àwọn ẹni tó ṣubú wọn ó dìde, ẹni tó ṣubú yóò dìde. Ìwé orin Dáfídì, ìwé Sáàmù, orin 13 ní ẹsẹ̀ 4, ó ní ọ̀tá mi wípé èmi ti ṣẹ́gun rẹ̀, àwọn ọ̀tá mi yóò yọ̀ tí mo bá ṣubú. Wọ́n yọ Sọ́ọ̀lù àti ọmọ rẹ̀, wọ́n bẹ́ orí àwọn ọ̀tá Sọ́ọ̀lù, wọ́n bẹ́ orí ẹ̀, wọ́n lọ ṣàjọyọ̀ fún òòṣà wọn. Ṣùgbọ́n ọba ògo ní pé gbogbo ẹ̀yin àyànfẹ́ tẹ́ ẹ ṣe wà láyé, tẹ́ ẹ ti ṣubú sínú páńpẹ́ ọ̀tá, táwọn ọ̀tá wọn sọ pé mo lẹ́gbẹ̀gbà, àwọn ọmọ wù bẹ́ẹ̀ ṣe yọ. Olúwa ọba ògo ń rán mi sí yín wípé ànípò ṣubú òun mọ̀ bẹ́ẹ̀, òun kọ́ ló ń tí ẹ ṣubú, òun ò sì sàmì ẹ̀ṣẹ̀. Ó ní dídìde ó dìde, bí olódodo bá ṣubú lẹ́ẹ̀méje yóò dìde. Tí a bá ń sọ̀rọ̀ ìṣubú nínú gẹ́gẹ́ bí Bíbélì, in tó túmọ̀ sí ni pé kéèyàn ó jìn sọ́fìn, kéèyàn ó jìn sọ́fìn, tàbí kéèyàn ó jìn sí páńpẹ́ àwọn ẹni bí. Nínú ìwé Oníwàásù jáwórí 10 ní ẹsẹ̀ 8, ẹnikẹ́ni tó bá gbẹ́ kòtò ó lè ṣubú sínú rẹ̀. Ẹnikẹ́ni tó bá la inú ògiri, ejò lè sàn. Ohun tó Olúwa ń sọ ni pé ẹ bá gbẹ́ kòtò. Ìgbà míì àwa gan bí ọmọ Ọlọ́run a máa ń gbẹ́ kòtò fúnra wa. Lọ́nà wo? Ṣé nígbà tá a bá ń sọ nípa páńpẹ́, kéèyàn ó jìn sọ́fìn, kéèyàn ó jìn sí páńpẹ́, àwọn páńpẹ́ kan wà tó jẹ́ pé fúnra ara ẹni èèyàn máa ń fọwọ́ ara ẹni fà. Àwọn páńpẹ́ kan ń bẹ nínú wa, páńpẹ́ kan ń bẹ lóde wa. Jẹ́ tí n tún ka ìwé Ámósì fún ọ. Nígbà tí èèyàn bá jìn sínú páńpẹ́, ìwé wòlíì Ámósì orí 3, yá ka ẹsẹ̀ 5 rẹ̀. Ámósì orí 3 ẹsẹ̀ 5, yá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní jẹ́ ẹyẹ ṣubú sínú okùn ọdẹ lórí ilẹ̀ nígbà tí a kò dẹ okùn ọdẹ fún. Okùn ọdẹ á lè wù jáde lórí ilẹ̀ nígbà tí kò sí ohun tí yóò mú. Nítorí Olúwa ń sọ rèé pé ṣé èèyàn á máa kán lu páńpẹ́ tí wọ́n bá dẹ páńpẹ́ lẹ̀ fún yàn? Ṣé páńpẹ́ máa ń dédé mú ẹran láì jẹ́ pé ẹ fìjẹ sí? Ìyẹn ni wípé nǹkan kan ń bẹ nínú kó wa gbogbo wa tí à ń wá tó jẹ́ ìṣẹ̀dá ẹ̀ṣẹ̀. Àwọn nǹkan kan wà tí ọ̀fun a máa ń dá tòlótòló sí, tó jẹ́ pé bá a ṣe di òdodo Ọlọ́run Kristi náà tó jẹ́ àwọn nǹkan tara, tó jẹ́ pé nígbà tí èṣù bá wá mú ìdánwò wá, èṣù ló ní páńpẹ́ tí wàá lọ bẹ̀ bí pàkúté èṣù ṣe ń gbèyàn ni. Ẹni bá ti wá lùgbà dé pàkúté èṣù, ọwọ́ ti tẹ̀ ẹ́, olúwa ẹ̀ ti ṣubú. Ẹ jẹ́ kó tún yé yín, gbogbo alámọ̀ Sámsónì nínú ìwé mímọ́, ní ìwé àwọn ọba orí 16 ní ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 5. Yóò wù mí ká lọ bẹ̀ káàkà ìwé Onídàájọ́ orí 16 kí ọ̀rọ̀ páńpẹ́ tí mò ń sọ yìí kó lè bá yé wa. Ó ní ọjọ́ kan Sámsónì lọ sí Gásà, níbi tó ti rí obìnrin panṣágà kan. Ó wọlé tọ̀ ọ́ láti sun ọ̀dọ̀ rẹ̀ ní òru ọjọ́ náà. Àwọn ará Gásà sì gbọ́ wípé Sámsónì wà níbí,
wọ́n sì yí agbègbè náà ká. Wọ́n ń sọ ní gbogbo òru náà ní ẹnubodè ìlú náà. Wọn kò mẹ́ra ní gbogbo òru náà pé ní àfẹ̀mọ́júmọ́ àwa yóò pa á. Wọ́n ti pinnu ẹ̀ pé àwọn pa láfẹ̀mọ́júmọ́. Sámsónì sùn níbẹ̀ di àárín ọ̀gànjọ́. Òun dìde, ó sì dé ní ọ̀gànjọ́. Ó fi ọwọ́ di àwọn ilẹ̀kùn odi ìlú náà mú pẹ̀lú òpó méjèèjì. Ó sì fà wọ́n tú pẹ̀lú ìdábùú àti gbogbo ohun tí ó wà lára rẹ̀. Ó gbé e léjìká rẹ̀. Òun sì gbé wọn lọ sí orí òkè tí ó kọjú sí Hebroni. Ìyẹn ni pé páńpẹ́ tí ń bẹnu Sámsónì ní ìfẹ́ rẹ̀, ìfẹ́kùfẹ́ tó ní sí obìnrin. Ó lọ ń bá aṣẹ́wó ṣepọ̀. Àwọn ọ̀tá rẹ̀ wá ń bẹ láìka, ọwọ́ wa ti tẹ̀, ó ti lùgbàdì. Ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ wípé kò lùgbàdì, agbára rẹ̀ ló fi bọ́nu páńpẹ́ tí wọ́n dẹ fún. Nígbà wá tó ń bọ́ nìyẹn, àwọn ará Fílístì wọn ìsinmi náà wá rán Dẹ̀lílà sí. Torí pé ó kúndùn obìnrin. Ní tí ọ̀pọ̀lọpọ̀ wa kúndùn, iná ni èṣù máa ń gbé wá sí sàkání wa láti dán wa wò. Nígbà tí èèyàn bá wá jìn sí ọ̀fìn ìfẹ́kùfẹ́ tó ń bẹnu ẹni ní àtàrí páńpẹ́ tí èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ dẹ fún ni, irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣubú. Ká fẹnu ọ̀rọ̀ jóná lórí ọ̀rọ̀ ìṣubú. Kí ló túmọ̀ sí láti ṣubú? Ó ní pé kéèyàn ó dẹ́kun àti máa tẹ̀lé Olúwa. Kéèyàn máa lọ lọ́nà ara ẹ̀. Kéèyàn ó dẹ́kun àti máa tẹ̀lé Olúwa. Kéèyàn máa lọ ní ọ̀nà ara ẹ̀. Ìṣubú ni. Ní Mátíù orí 11. Mátíù orí 11. Mo fẹ́ sọ ìrírí Jòhánù onítẹ̀bọmi fún yín. Mátíù orí 11 ní ẹsẹ̀ 6. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jésù sọ pé alábùkún fún ẹni tí kò rí ohun ìkọ̀sẹ̀ nípa mi. Ní tí máa ń mú kéèyàn má fẹ́ tẹ̀lé Olúwa mọ́, ó ní ìkọ̀sẹ̀. Bẹ́ẹ̀ ni, ní tí máa ń mú ìṣubú pé lágbájá yìí ó ti ṣubú o, kí ló ṣe? Kò tẹ̀lé Olúwa mọ́. Nígbà téèyàn bá rí ìkọ̀sẹ̀ nínú Olúwa, Jésù ní alábùkún fún ẹni tí ó bá rí ìkọ̀sẹ̀ nínú òun. Àwọn ọmọ ẹ̀yìn Jésù wọ́n rí ìkọ̀sẹ̀ nínú ẹ̀. Bẹ́ẹ̀ ni, yá lọ sí Mátíù orí 26. Yá wọ ẹsẹ̀ 31 rẹ̀. Ẹsẹ̀ 31. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ẹsẹ̀ 31. Nígbà náà ni Jésù wí fún wọn pé gbogbo yín ni yóò kọsẹ̀ lára mi ní òru òní, torí olùṣọ́ àgùntàn a ó sì tú agbo àgùntàn náà káàkiri. Gbogbo yín lẹ kọsẹ̀ lára mi. Ní tí máa mú kéèyàn padà lẹ́yìn Olúwa, tí máa mú kéèyàn sọ pé òun tẹ̀lé Olúwa mọ́, ó ní ìkọ̀sẹ̀. Gbogbo wọn sì padà lẹ́yìn rẹ̀ lójú ọjọ́ náà. Òun kálukú ọba tiẹ̀ lọ. Ọ̀rẹ́ wa, àyànfẹ́ Ọlọ́run, ọmọ Ọlọ́run ọ̀gá ògo, ó wá ṣubú dí. Ó lè dìde. Olúwa wípé bí olódodo bá ṣubú lẹ́ẹ̀méje yóò dìde. Ẹ jẹ́ á gbàdúrà. Ọba àwọn ọba, ògo ni fún orúkọ rẹ. Nípa agbára ọ̀rọ̀ àti ẹ̀mí ìyè rẹ Jésù Kristi ti Násárẹ́tì, mo gbà á ládùúrà pé gbogbo àwọn àyànfẹ́ tó ti ṣubú lọ́nà gbogbo tí wọ́n gbà ṣubú, pàápàá àwọn tó tiẹ̀ ń bẹ lọ́wọ́lọ́wọ́ nínú páńpẹ́ ọ̀tá, Jésù Kristi dá wọn nídè. Àfi òpin sí ayọ̀ àwọn ẹni bí lórí àwọn àyànfẹ́. Torí tí ọ̀rọ̀ rẹ wípé orin ayọ̀ àwọn èèyàn burúkú fúngbà díẹ̀ ni. Jẹ́ kí òpin kó dé bá orin ayọ̀ àwọn ẹ̀mí burúkú àti àwọn ẹni bí lórí àwọn olódodo tó ti ṣubú, tí wọ́n ti bọ́ sínú páńpẹ́ òkùnkùn àti páńpẹ́ ayé. Bàbá mi, yọ sí wọn wẹ́rẹ́, kó o sì fi àánú rẹ gbé wọn dìde. A dúpẹ́ torí pé o ti gbọ́ o. Jésù Kristi Olúwa wa. Àmín.